kan tọ́tọ́ bá tó bẹ́ẹ̀ sọ̀kú wọ́n sponsor rẹ̀ ọ̀wọ́lé wọ́n tún ní kí á pa wá Canada gbogbo ẹ̀ ọjà sí pàbó ikú wọlé tọ̀ mí mo lékú jáde mo lé ìjọ mo ń lé gẹ́yìn jẹ́ wọ́n fi mọ́tò gidi gbé bọ́ọ̀sì mo ní wọ́n fi gbé máa fi bọ́ọ̀sì ń gbé tán mo wá tó fi bọ́ọ̀sì mo tó bùn yàn bọ́ọ̀sì mo bún football club ẹ̀ mo ní ẹ̀ mo ní ibikíbi tẹ́ bá rí ní ẹja sí o àwọn tó sì lọ bá àwọn náà mọ́ra wọn àwọn náà ní ń sanwó sùkú rẹ̀ Ọ̀ní Adéyẹyè lọ́lọ́bá ló ń sanwó sùkú rẹ̀ òun náà ní àwọn ní àmọ́ bẹ́ẹ̀ ṣe bára wọn ṣe wọ́n fún wọn lówó wọ́n fún wọn gbogbo ẹ̀ wọ́n sanwó sùkú wọ́n sanwó gbogbo ẹ̀ àwọn náà ní ń fún wọn lówó obìnrin Chanel Ọ̀ní Adéyẹyè Ìlọrin náà ló gbà padà tó ránṣẹ́ náà kọ́ lọ́gbà àti àwọn kan tí a ń pè àwọn tí wọ́n bá lù yìí ogun wọn pàdé pọ̀ àtọkùnrin kan elétè ìjẹ̀bẹ̀lẹ̀ báyìí. àwọn bàbá dáadáa wà ń lu ìta máa sọ̀rọ̀ yín dáadáa wọ́n ṣe dáadáa á sọ̀rọ̀ yín dáadáa kọ́lọ́ ń bọ̀ ọ̀run kẹ́ bá yọ àrẹ̀ ọ̀tún bàbá yọ àrẹ̀ mú kọ́lọ́ ń bọ̀ ọ̀run kẹ́ àwọn èèyàn wà bàbá mi ṣe dáadáa lù kọ́lá kan kọ́lọ́ ń bọ̀ ọ̀run kẹ́ Professor Láolú Òde wa ń lu yìí ó ń tún lu ìṣe àwọn tẹ́ kòwó sí lọ́tẹ́ ní tí gbogbo òwò ọmọ ẹ̀kọ́ ń fọkàn bá àwọn ibọ̀tì jẹ́ ìmọ̀já o jẹ́ ìmọ̀já ẹ sọ fẹ́ tó bá fẹ́ jọba ń lu gbé nǹkan rẹ̀ ṣe káti ẹ̀gbẹ́ pé tó ọba jọba ìtọ́ ọba ṣe ọba tiẹ̀ ṣe ju ọba tó wà bẹ́ẹ̀ máa rí nǹkan kan tẹ́ ń ṣe àbíkẹ́ mọ́ sponsor àwọn èèyàn kí á dàlú kí á bàlú jẹ́ ká lè jò gidi fẹ́ wá kẹ́ni kí á yìnbọn kí á lọ ṣe ní sùtá ẹ̀jẹ̀ ká lè jò gidi ọwọ́ wo afẹ́mọ́ káwọn àlejò ńláńlá wò wo àwọn láwọn èèyàn mo léèyàn mo ní àwọn èèyàn gidi tí wọ́n fẹ́ wọ̀ wo ṣùgbọ́n etí wọ́n rán wọn láti máa ṣe fún wọn pásítọ̀ kan agbéwá látàkúrẹ́ ọmọ òwò ni gbọ́ látàkúrẹ́ ní ọdún méjì sẹ́yìn Ògúnmọ́dẹ̀dé ó sì bẹ́ẹ̀ máa kúrò ní Ìwòdè wọ́n dẹ̀ yìnbọn ẹ má máa bàlújẹ́ máa ń torí pé ẹ̀wọ́ bá tẹ́jẹ̀ àmẹ́ tó ṣe é nù yín ṣùgbọ́n ẹ̀tọ́ bá ṣe é nù yín kọ́ lọ wáwọ́ ẹ̀ bọ́lẹ̀ wọ́n tó bá fẹ́ jọba ṣe nǹkan dáadáa sílùú jẹ́ kí ìlú rí kínú ìlú dùn sí ọ́ kẹsẹ̀ ká gbọ́ pé ìjà lẹ́ ń sponsor kí ni máa jẹ́ èèyàn ta nǹkan yìí ọba ìta nǹkan yìí èmi mú nílẹ̀ wò ó lọ́ọ̀bì kẹta.